ó ti wá dójú ẹ̀ báyìí o àwọn ọmọ MC Oluomo ti jáde fún Tafa Sego lórí ọ̀rọ̀ ipò chairman nurtw Èkó. Arákùnrin yìí fọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí àwọn ọmọlẹ́yìn Tafa Sego àti Tafa Sego fúnra ẹ̀ tó jẹ́ incoming chairman nurtw Èkó nípa bí kò ṣe tọ́ láti máa wo ìdí ọ̀gá nítorí àwọn ọmọlẹ́yìn náà á ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ chairman nurtw Èkó ti wá di ohun tí àwọn ọmọlẹ́yìn Tafa Sego àti MC Oluomo ń gbà bí gbá ọtí débi pé olórin fújì àtàwẹ́wẹ́ gan tí ó wà ní sáìdì Tafa Sego náà ti fẹnu sí. Èyí wá fi hàn débì kan pé kò fi bẹ́ẹ̀ sí ìrẹ́pọ̀ tó dánmọ́rán nìyẹn, kò fi bẹ́ẹ̀ sí irú ìrẹ́pọ̀ tó dánmọ́rán báyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ pé MC Oluomo á di president, Tafa Sego á di chairman kó tó bẹ̀rẹ̀. Ó wá ṣe ni láàánú pé ipò, owó, agbára, obìnrin àti ẹ̀sìn ó ti sọ ọ̀pọ̀ àwọn èèyàn di ọ̀tá ara wọn. Ẹ gbọ́ ìkìlọ̀, ìmọ̀ràn àti àlàyé péréte tí ọmọlẹ́yìn MC Oluomo yìí ṣẹ́nu fọ́nrán yìí tó fi ránṣẹ́ sí Tafa Sego. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ó dẹ̀ ń respect àwọn leader yẹn. Now tó bá ti wá sọ fún wọn pé ìwọ la máa gbé sórí ìjókòó yìí, ìwọ ló máa jókòó síbẹ̀, kí ló tún ń jà fún? O ní láti ti máa jà mọ́, o ní láti máa throw shade, o ní láti máa tún pass insult sí chairman ẹ, o ní láti pass, o ní láti máa fi chairman ẹ pa torí pé ọmọdé tó sin ẹ̀gbọ́n ẹ̀ ní òrò níṣojú àbúrò ẹ̀ ni kóhun náà ṣe kí ni kó má gbàgbé torí ẹni tó yẹ̀yẹ́ ọ̀rẹ́ ẹ̀ níṣojú gbangba ni kóhun náà má gbàgbé yẹ̀yẹ́ tiẹ̀ náà ń bọ̀. So àwọn kan ìjà kan lè wà jẹ́ pé ẹ lè jà láàrin ara yín, ẹ parí ẹ̀ láàrin ara yín, ẹ sọ̀rọ̀ láàrin ara yín, kò ní ìdíkẹ́ máa wá yẹ̀yẹ́ ara yín, kò dẹ̀ tún ní ìdíkẹ́ tí máa wá tọwọ́ bọ personality ara yín níta gbangba, kẹ́ máa tọwọ́ bọ personality kẹ́ fẹ́ máa yẹ̀yẹ́, tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ṣe ẹ má wá tọwọ́ bọ personality èèyàn níta gbangba. Kò dá nítorí pé nǹkan tẹ́ fẹ́ jẹ, kò dá láti máa tọwọ́ bọ personality èèyàn, kẹ́ máa sọ̀rọ̀ èèyàn, kẹ́ máa rọ́bìṣì èèyàn níṣojú gbogbo ayé, kẹ́ máa rọ́bìṣì èèyàn níṣojú podium, kẹ́ máa sọ pé ẹnìkan tó bá gbàgbé nǹkan sínú bíbá àwọn DHL ló máa gbé fún òun. rọ́bìṣì àwọn leader yẹn náà ni. That means pé you don't have any leader, you don't respect anybody. Èèyàn máa ń gbé ìgbéraga kalẹ̀ ni, èèyàn máa ń gbé ìgbéraga kalẹ̀. Tafa Sego kọ́sí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ní àwọn tó ní tẹ́yìn méjì tó jọ wà nínú ilé kan tó yẹ pé inú ilé kan rẹ̀ ti jọ jáde dẹ̀ ní àwọn leader, you believe in the leader. Nínú olóṣèlú ni, nínú anywhere ni, ó ní máa throw shade sí ẹnì kejì tó ti jọ ń bá yín sọ̀rọ̀. Òun rubbish ẹni, ó dẹ̀ rubbish gbogbo àwọn leader. You believe pé there is no leader in anywhere, you don't believe in any leader. So if you believe in any leader, tó you believe pé àwọn èèyàn wà tó ń bá yín sọ̀rọ̀, ó yẹ kó lè respect pé àwọn tí ń bá wa sọ̀rọ̀ yìí nínú ilé, ó ní máa sọ pé àwọn tó ní wá ti sọ̀rọ̀, kó lè tún máa rubbish gbogbo àwọn ènìyàn. Ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́, ẹ jẹ́ ká fọgbọ́n ṣe. Àgbàlagbà máa ń sọ ọ̀rọ̀ sọ ni, àgbàlagbà dẹ̀ máa ń fi ọgbọ́n ṣe ọ̀rọ̀ ni. So for your information, Ayinde Musiliu Akinsanya, as far as today 25 of May 2024, certificate of return of chairman Lagos State ó ṣì wà lọ́wọ́ ẹ̀ títí di èní, títí dọ́là. Mo sọ yìí, mo dúró náà, tẹ́ bá tún jáde, tẹ́ bá tún sọ mi torí pé ẹrẹ́ sọ pé ẹrẹ́dì àti máa sọ̀rọ̀, tẹ́ bá tún sọ̀rọ̀, tẹ́ bá sọ yìí tí ò bá da, a sọ fún yín pé èyí tẹ́ sọ yìí ò da. Ilé àtọ̀nà gbogbo àwọn oníbàjẹ́ ẹ ṣé, ó dàbọ̀, dúró ní. Ìgbàgbé máa ń ṣe ọ̀pọ̀ èèyàn pé ọba elédùwà ló lọ́jọ́ ọ̀la, òun nìkan ló lè gbàyàn láyè láti dé ipò yòówù téèyàn bá ń lé. Òun náà ló tún lè mú èèyàn kúrò lórí ipò yòówù téèyàn bá wà, bóyá èèyàn kọ̀ tí ò kúrò lórí ipò náà. Àṣà àti rẹni tí ó joyè lọ́jọ́ Sunday ńgbà tí ó sì dọjọ́ Sátidé ọlọ́jọ́ dé, kí la fẹ́ bọ́ lọ́hùn fà? Ìjà ọdọ́la, ẹni tá a sì ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn. Bẹ́ẹ̀ ló ṣe yẹ kí ọ̀rọ̀ ipò chairman yìí kó rí. Àti wípé kò sí ètò àti òfin tó rinlẹ̀ tó lè dandan tó lè dẹ́kun àwọn irú wàhálà tó máa ń ṣẹlẹ̀ báyìí, tó sì lè di wàhálà ńlá láàrin àwọn onímọ́tò, tó sì lè di ohun tó máa ní ìfẹ́ẹ̀tì lára àwọn aráàlú. Kí ló wá yẹ kí ìjọba nurtw àti ìjọba Èkó ṣe ní kété tí wọ́n ti rí wípé ibi tó yẹ kí MC Oluomo tẹ̀síwájú sí tí wọ́n ti rí pé kò ráyè tẹ̀síwájú síbẹ̀? Ọ̀tọ̀ lẹ́ni tó wà ńbẹ̀, Tajudeen Bárúwá sì ni president l'Abuja. Ìgbésẹ̀ wo ló yẹ kí wọ́n ti gbé ní kété tí wọ́n ti rí bí ọ̀rọ̀ ṣe rí, kí ọ̀rọ̀ yìí ó má bàa di
wàhálà ńlá àbí ṣó yẹ kí àwọn èèyàn dá MC Oluomo lẹ́bi nítorí pé kò fipò chairman sílẹ̀ nígbà tí ibi tó yẹ kó bọ́ sí ò tí ì ṣí sílẹ̀? Báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Báwo lẹ ṣe rò pé ó yẹ kọ́rọ̀ yìí lọ? Báwo ló ṣe yẹ kó rí ẹ dá sí? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.